question ẹ̀yin ó rí pé ó common láwùjọ wa gan nífẹ̀ẹ́ táwọn èèyàn ní sànábì wàláhì ó yé pé kìí ṣe pé tó pé wọ́n hate ànábì kódà nítorí pé wọ́n fi pé ipò tánábì wà lọ́dọ̀ Ọlọ́run a lè fi bẹ Ọlọ́run o kò sẹ́ni táyé ká fi bẹ̀ẹ́jù ànábì rẹ̀ tó fẹ́ràn lọ òun náà ni àwọn bàbá wa agbó èèyàn pé kò fẹ́ sí kọ́dà ẹlòmí ìkan tó jọ súnà gan ó ti kọ́ mọ̀dé pé yóò fẹ́ ẹ̀kọ́ lẹ́nu ọlọ́wọ́lá ànábì ọlọ́wọ́lá ànábì ṣẹ́rí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ òní pé ànábì lọ́lá ó sì tóbi òṣìṣẹ́ dá Ọlọ́run kankan gbogbo wa tó tó ṣùgbọ́n tó kù òní wípé Ọlọ́run ọba la fẹ́ bẹ̀ sótọ́ ká fi ànábì ọlá ànábì bẹ̀ Ọlọ́run èyí tó hàn ní pé wọ́n kò tọ́ ẹ wá béèrè pé àbọ̀tá tó wá ló tọ́ kí ló fà tí wọ́n fi wá wo kankan wọn láti jọ yìí nǹkan méjì ni ó sì ti wà ti pẹ́ ṣe rí hadisi ń bẹ ó wà nínú Bukhari hadisi mi ń bẹ nínú Tirmidhi tó pé ìtumọ̀ rẹ̀ làwọn àfáà yìí wọ́n sì tú wọ́n fi pé ìtumọ̀ yẹn ó lọ fún nǹkan táwọn fẹ́ ṣe tó dẹ̀ pé lóòótọ́ tẹ́yàn bá wò lọ́wọ́ ìbẹ̀rẹ̀ báyìí kọ́kọ́ fojú wò yóò fẹ́ sọpọ́ọ̀tì àmọ́ kìí ṣe tí ń wínú tọ̀kíní kí ń dáṣe ẹ ma gbọ́ Umar bin Khattab radiyallahu anhu hadisi Bukhari ni Umar sọ fún Abbas tó jẹ́ ọkọ Ànábì sallallahu alaihi wasallam òjò rọ̀ ní Madina lásìkò Umar wá ń sọ pé Allahumma Ọlọ́run inna kunna natawassalu bi nabiyyik àwa nígbàtá ànábì rẹ̀ ń bẹ láyé ànábì rẹ̀ làá máa ń lò lákàsọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ẹ ti wo wọ́dù yẹn ànábì rẹ̀ làá máa ń lò ní àkàsọ̀ wá sọ́dọ̀ rẹ̀ tó sì rọ̀jò fún wa àmọ́ nísìnyí tí ò sí ma Abbas ìwọ ló ń kó ànábì wa ìwọ la fẹ́ lò lákàsọ̀ hadisi Bukhari àwọn tán wọ́n sì mọ̀ tí wọ́n ẹ̀rí wọ́n fẹ́ tẹ̀lé ṣùgbọ́n ìtumọ̀ táwọn fún o ní wípé ìjọta bá ti ní bùkátà ní Ọlọ́run wọlá ànábì ni wọ́n rò sí bọ̀ kìí ṣe túmọ̀ tí ó má rò wínú ẹmọ tẹ́fì mọ̀ kìí ṣe túmọ̀ tí ó wínú ó ní pé òjò rọ̀ ìtí ó má rò wí ni pé tójò bá ti rọ̀ tánìgbà níbi bẹ̀láyé ànábì lálọ́ bá pé sàdúà bẹ́ẹ̀lọ́n kójò rọ̀ àmọ́ nísìn tánàbí ti wá kú Abbas sàdúà kójò rọ̀ tó ẹ̀kọ́ láàdẹ́bì wọn bá ń tọ́ ní dùfáàkánàbí kú ẹ̀kọ́ lọ láàdẹ́bì náà náà ẹ̀kọ́ tó ẹgbẹ́ ìtẹ́ máa mọ́ sọ pé Ọlọ́run wọ́n láàdẹ́bì ní dùfáàkánàbí kú ó yẹ kò dé nìkan níbi Abbas náà pé Ọlọ́run ànábì rẹ̀ o Ọlọ́run wọ́n láàrẹ̀ fún alójó wọ́n wá ní Abbas wọ́n ní kó afẹ́fì ọ́ ṣe àkàsọ̀ pé Abbas ni ó sàdúà fún wa nísìn àdísì yìí ni wọ́n ń tú náà fi gbá mọ́gí àmọ́ wallahi intention wọn dá kọ́dà kìí sàwà nìkan àwọn àfáà ńláńlá tó pọ̀ wọn kò sí kọ́dà àwọn àfáà àtàníkẹ́yàn má ṣe gan tí èbá ipé tó ipò dòdó ni wọ́n ń sọ àwọn ni wọ́n jẹ́ minority ti pẹ́tẹ́ àmọ́ tó kọ́lọ̀ bá ipò dòdó ni wọ́n ń sọ òdòdó wọn padà kalẹ̀ èyí ò jálá kọ̀kọ́ tí wọ́n fi ṣe tó fi gbó kálukú fi dìmá gbá ẹ̀kọ́dà àwọn sàábí ànábì náà gan wọ́n fọlá ànábì tọrọ wọ́n ẹ̀kọ́ fọlá ẹ̀tọ́ ìdíbà kó kú ó yẹ kálẹ̀ sọ pé Ọlọ́run wọlá ànábì ṣe bẹ́ ó ti kú ní ìsìnbá ìdáná sọ wọlá ànábì àmójò ní ọ̀rọ̀ wọn ni ìtàní gbogbo ní sí gbójò bá ti wá lọ bá ànábì ọya sàdúà fún àdúà tó ṣeun làwọn ń pè ní tawassul pé àdúà ànábì tánàbì bá sọ fọ́lọ̀ òun láti sàkàsọ pé lẹ́nu ànábì Ọlọ́run bó wò àdúà tó bá ṣe àdúà rẹ̀ ni wọ́n mẹ́ni bọ̀ bí wọ́n dì ṣe wá àwọn òkú gangan ni wọ́n ń lọ lẹ́ another hadith inú Tirmidhi wọ́n gbé ní hadith al-aama ẹnìkan bẹ tó já fọ́jú ó wá sọ́dọ̀ Ànábì sallallahu ó ní wà Ànábì dákun ṣàdúà fún mi kọ́lọ̀ bá ń dájú mi padà jẹ́ kí n rí náà Ànábì wá ní kó sálù àlá Ànábì promise ẹ̀kún wọn ṣàdúà fún Ànábì wá ní kó sálù àlá Ànábì wá ṣàdúà fún Ànábì àníbò ṣe ṣàdúà fún yín sí kó náà wá fẹnu sí pé kó wá sọ níbi àdúà pé Ọlọ́run o inni atawassalu ilayka bí nabiyyika nabiyyi rahma àwọn tún nítù pé afọ́jú rẹ̀ sọ pé Ọlọ́run ọba mò ń bẹ̀ ọ́ pẹ̀lú ọlá nábì rẹ̀ pọ̀ wọ́n ti gbàgbé pé àdúà ni wọ́n fi bẹ̀rẹ̀
àdúrà lànà ìsọ́sá lówó ṣe fún ìgbàtàbí sí àdúrà yẹn tán ní wọ́n ń fi àdúrà ànábì yẹn ní wọ́n fi ń sàkàsùkútọ̀ ọlọ́run ànábì rẹ̀ ti sàdúrà fún mi wọ́lá àdúrà tó ṣe fún mi because bí dáìtì mọ̀ pé bẹ́ẹ̀ ni o ní pé nígbà tó dé parí àdúrà yẹn akùnrin náà tó jẹ́ sàgbẹ̀gbọ́ ní fẹ̀ṣẹ̀fẹ́ òfin ìyà ọlọ́run dákùn gbà sí pẹ̀ tánàbì ṣe fún mi tọ̀kíwà ní ìyàwó àníkò mẹ́kọ́ náà sí fẹ́ ó sàdúrà fún lẹ́fì rí pé tàbá ní sọ sọ̀rọ̀tù jànáza a là ń sí pẹ̀ fún òkú kí là ń ṣe àdúrà là ń ṣe ìtumọ̀ yẹn ni wọ́n sì gbọ́ ó ti wá wà ti pẹ́ ọwà kọwọ́ ṣe ìdí ìbá ti fẹ́ bẹ̀ lọ ó bẹ̀ lọ pé ọlọ́run bá wọ́lá ti tóbi rẹ̀ wọ́lá ó kọ rẹ̀ wọ́lá ọlọ́run ló ma fi bẹ̀ lọ kí gbá nàbí ò lọ́lá ṣùgbọ́n ṣe tó bá ti kan ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà tá bá fi dọ́dọ̀ rẹ̀ ní ó sọ bá ṣe sí ànábì fún ara rẹ̀ gan kìí fara rẹ̀ bẹ̀ lọ ó kọ ọlọ́run ọba ọlọ́gbogbo àdúrà tàbí sọ̀sọ́lá ń kọ wa kò sí nǹkan tó fara rẹ̀ bẹ̀ lọ́mẹ́ tẹ́bá wá ní tijú ni tẹ́mọ̀ pẹ́lẹ́ pé tijú àwọn ẹmọ́ pé àbáyá tijú ni a ní kí lóye tí ò tijú débi wípé bóònà bá fẹ́ ṣe tàṣáwùdù yóò ní wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu ọ̀nà kan sí ṣe ṣàlẹ́ tún dápara rẹ̀ kò sí yọ́gbó so bẹ́ẹ̀ kò tijú bó sì gbọdọ̀ wá nù àmọ́ ti kọ́ mọ́ kìí wá ṣe ṣíríkù ẹbọ́ kìí ṣe pé bóyá ṣíríkù ni ó gbígbẹ́ ní olùsẹ́bọ́ ẹni tó bá bẹ ọlọ́run tí ń fọlá ànábì tọrọ ọlọ́run ní ń pè òpè ànábì tàbí sọ pé kò ṣe ṣíríkù ṣùgbọ́n ó ṣe bídá ó fi nǹkan tí wọ́n yìí fi sákàsọ̀ dọ́dọ̀ ọlọ́run àmẹ́ni tó bá wá pè ànábì ló ṣe ṣíríkù nítorí pé ọlọ́run kò ní ya Muhammad wà ànábì dákò bí àbùkátà mi ó ti pè nǹkan mi pẹ̀lú mi yàtọ̀ sọ́lọ̀ so báwọn bàbá wá ṣe ń wí ó wrong àmọ́ tí àdísì ni wọ́n fẹ́ tú wọ́n tó pé túnmà yẹn ò lọ dáadáa láàdá tọ́ náà lẹ́yìn ìgbà tán wọ́n fẹ́ tó àti ìtàn wọ́n wá ládìsì kan tó gbóhùn òfẹ́ kan lẹ́sẹ̀ lẹ̀ rárá ẹgbóhùn gangan wọ́n gbá mọ́ ohun mọ̀dú ní kò lẹ́sẹ̀ lẹ́ pé wọ́n ní ànábì sọ pé tawassalu bi jahi ẹ fi yìí mi ẹ fi bẹ̀ lọ́hùn fa inna jahiya inda Allahi azim pé yìí mi tóbi lọ́dọ̀ lọ ẹ̀yìn mọ̀dú ni wọ́n gbé ilé ẹ̀rọ ni fabricated àmẹ́lẹ̀ ìdí wọn kọ́ sọ yẹn ló sọ pé ìtumà tó ṣe ṣùgbọ́n òun náà ìtumà tán fún yẹn òun kọ́ ọlọ́run bá kó sáà ní ìsàn alágbẹ̀ẹ́ náà